assalamu alaikum wa rahmatullah. Ọpẹ́ fún Ọlọ́run allazi fi samaa'i arshuhu, ọba tó yẹ pé àtàgà àti tẹ́ ọlá rẹ̀ sánmà ló wà. Èyí tá wí sáàláwí Ọlọ́run lórí suratu sajda verse 5, Olúwa mi ní wa yudabbirul amra minas samaa'i ilal ard, àti sánmà lòun tún pàṣẹ ayé lòun tí ń pàṣẹ ọ̀run. Èyí ò ní kankan suratu Fatir aya 10 ẹjá lọ wò. Olúwa mi ní wa ilayhi yas'adul kalimu tayyibu, gbogbo tẹ́ ń sọ tọ́da tẹ́ ń ṣe wọ́n kó wá sí sánmà lọ́dọ̀ wọn Ọlọ́run. Èyí ò ní kankan suratu Al Imran aya 55, Olúwa ń sọ fún Ànábì Isa ó ní inni mutawaffika wa rafi'uka ilayya, èmi Ọlọ́run mú okùn ẹ má sì gbé ẹ wá sí ọ̀dọ̀ mi. Eléyìí ní àwọn ẹ̀rí òdodo látọ̀dọ̀ ọba àlekè ọlá. Ẹjá fún yín ní ẹ̀rí làákàyè náà. Tinubu ọ́fíìsì rẹ̀ Àbújá ló wà, àṣẹ rẹ̀ káàkiri gbogbo Nàìjíríà. Eléyìí àṣàlàyé rẹ̀ fẹ́ni tí ń ṣe méjì sí sánmà lọ́lọ́run wà àbí orí ilẹ̀. Èyí tá wá tún ṣàlàyé lé ní òun ní ọ̀rọ̀ ọmọ ṣíà yìí, ó tún parọ́ kan mọ́ àwọn àfáà wa Sheikh Kamarudeen Yunus hafizahullah wa ẹjá gbọ́n tí oníwí bismillah. kí ọlọ́pàá pa àṣàlékọ́ àláfíà wọn, kò sí nǹkan tí ṣíà ṣe tí wọ́n lẹ́rìí síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́. ẹ̀wọ̀n tíra tó wà wájú mi yìí, orúkọ tíra yìí ni kìtàbù fadailu sahaba, kì í ṣe ṣíà lóní tíra yìí, bẹ́ẹ̀ ni kí sáà ní sòfíà. ẹ̀tọ́ nínú ọ̀kan náà àwọn àfa Kamarudeen Yunus Akorede àbí Abdullah Ahmad bin Muhammad bin Ambali al-mutawaffa mi'atain wa wahid wa arba'in, àfa ìfàyílẹ̀ ní 241 lẹ́yìn tíra níbi ọ̀rọ̀ Muhammad. ẹ̀tọ́ ṣe tàkìkì rẹ̀ ní Wasiyullah bin Muhammad Abbas. tẹ́bá lọ ojúṣọ ẹlẹ́ẹ̀kejì èyí tí àwọn Daaru Ibn Jawziyya tí wọ́n gbé jáde, ó ẹ jẹ́ ká lọ sí page 796 to 797. ẹ jẹ́ ká lọ wo rìwáyà 1092. ká tó lọ jìnnà sẹ́rí rìwáyà 1092 yìí, tẹ́ bá dé sálẹ̀, tẹ́ bá dé amish, tẹ́ bá dé bí footnote, àfa tó ṣe tàkìkì tíra yìí, àfa yìí ní sẹ́rí àti sàbẹ́ka farawa yìí. Rijalul isnad siqat, gbogbo àwọn tí wọ́n gba àdìsí wa ládìrí, àwọn tí wọ́n wà trustworthy ni àwọn tá a lè gba rìwáyà wọlé ni. àdìsí sàbẹ́ka farawa yìí, àdìsí tó ṣe kí ni o, àdìsí tó lẹ́sẹ̀ lẹ̀ ni. ẹ̀bọ̀n lẹ̀ dààmú pa sanẹ́ẹ̀dì nípa sólẹ́sẹ̀ lábẹ́ ọ̀lẹ́sẹ̀ lẹ̀. Àdìsí tí ó kà yìí tó ní ọlẹ́sẹ̀ lábẹ́ ọ̀lẹ́sẹ̀ lẹ̀ ká má wulẹ̀ dààmú. Ẹjá wo ohun tí ó wà ń bẹ̀. Àdìsí yẹn ó ti ṣe yàmbá ń bẹ̀, Maradona mẹ́ tọdún rẹ̀ ó ti tún lò. Náà àdìsí tí ń sọ yìí, nígbà tí àáfàá ti ń ṣàlàyé biography kí ni ti àwọn tí wọ́n gbà tó ní rìsíkọ́ọ̀tù ní gbogbo wọn, ni wọ́n ń ka ọ̀rọ̀ kan lọ kọ̀ kabẹ̀. Kí ni tí àáfàá wọn bọ̀rọ̀ lọ? àáfàá wọn ní hakamu alayhi bibutulani, àwọn àáfàá dájọ́ pé àdìsí yóò dá. ẹ̀rí méjì ni wọ́n mú, ó sì tún méjèèjì náà sí. so inú ẹ̀rí tó mú wá ni pé ọkùnrin kan bẹ́ẹ̀ tó ń pè ní Abdulrazak, òun náà ń kan náà bí Abi Bakri as-Sun'ani, ṣíà ni. so èyí tí mo wí síbẹ̀ òun nìkan ẹja fi bẹ̀rún lẹ̀, ẹja tún lọ ọ̀dọ̀ àwọn àáfàá tí wọ́n kó biography àwọn tó ń gba ẹgbàá wa àdìsí wa. tíra kan bẹ́ẹ̀ tó ń pè ní at-Tahdhibul Kamal fún àáfàá wa Yusuf al-Mizzi, mujallad alákọ̀ọ́kọ́ sọfà 261, kí ni àáfàá wí ń pa arákùnrin yìí. àáfàá ní wa huwa shi'i, ṣíà ni. ẹja kó mẹ́ka lọ́dọ̀ Tahdhibut Tahdhib tí àáfàá wa Ibn Hajar al-Asqalani volume 6 page 213, kí ni àáfàá wa wí ń pa rẹ̀. àáfàá wa ní kana bi at-tashayyu', ṣíà ń bẹ lára rẹ̀. ẹja tó lọ wo tíra kan tó ń pè ní as-Siqat tí àáfàá wa al-Ijli, kí ni àáfàá wa wí. àkáwà ní wa kana yatashayya', ṣíà ni. so níbi ọ̀rọ̀ chains yẹn mọ́tínú hadisi gẹ́gàn, hadisi ni wọ́n kàí kí ni tí àwọn àfáà wa wí ń bẹ̀. àfáà wa Yahya ibn Ma'in tó jẹ́ àfáà fún àwọn àfáà wa aládìsí, pàápàá jùlọ àfáà Bukhari, kí ni tí àwọn àfáà wa wí. wọ́n ka hadisi náà létí àfáà yìí. àfáà ní manil kadhab, kálukú wọ́n ti ń karú hadisi. so Abu al-Azhar tó wà ní chains yìí wádìí olóhùn ni, ó ní lasta kadhaban, Ibn Yani wòye ṣe òpùrọ́, ṣùgbọ́n adhanbu li ghayrik, ẹni tó gbà wá látọ̀dọ̀ rẹ̀, which is Abdulrazak. èyí tí mo wí àbámu Siyaru A'lamin Nubala volume 12 sọfà 157. bẹ́ẹ̀ ni ìkànnì àwọn àfáà tabalo Tarikh Baghdad volume 4 page 42, Abu Hamid ash-Sharqi àfáà gbọ́ àdìsí wọn ní hadithun batilun, àdìsí tí kò sí kíni, àdìsí tí kò dáni níwọ̀n àbásókí. lẹ́yìn eléyìn ni hadìsí yìí irú rẹ̀ náà wà ń bẹ nínú hadìsí bákan náà tíra hadìsí tó kàyí, nítorí wọ́n ń bẹ nínú tíra àfáà al-Hakim wa Naysaburi tí àfáà wa gbà hadìsí wa. ọba amúdájọ́ tiẹ̀ náà wa sọ fẹsẹ̀ nílẹ̀ àbí ọ̀fẹsẹ̀ nílẹ̀, torí irú rẹ̀ mẹ́ta làfáà kàtẹ̀lera wọn níbi hadìsí. ọwọ́ ni kulluha sahiha, gbogbo ẹ̀ lọ́dà. yàwá kàdé ẹ̀fọn olórúkọ wa sàlàyé fáwọn èèyàn rẹ̀ pé bóun hadìsí náà ṣe sọ́dà àbí ọ̀dà. kí ni hadìsí náà ṣe náà àdìlọ́gbà wa wọn láwọn àti Abdurrahman bin Auf àti rajulun akhar wọn ni yashrabuna al-khamra, àwọn mutí síwájú kí Islam tó dé, ẹ̀sìn láàlẹ́ mutí. hadìsí eléyìí àfáà yìí sọ pé sọ̀híhù ni, ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfáà tiwa hadìsí jọ sọ̀híhù ni. so tó bá lọ mú eléyìí ni tó ní ọ̀sọ̀ yìí torí pé ọkọ̀ rijalul hadìsí kọ́tù sí eléyìí náà bá wa ṣe ìdájọ́ hadìsí kíni tí ń bẹ́ẹ̀ eléyìí náà. so lastly òun ni pé nítorí fẹ́ fàyọ ni pé ìgbà tí àwọn àfáà wa ní ọ̀rọ̀ tí ọmọ ṣíà yìí sọ tó sọ pé Sayyidina Ali o ọlọ́run àwọn ní Sayyidu ni, ìdáwà béèrè ni pé ó ṣàlàyé Biharul Anwar àwọn àfáà rẹ̀ volume 9 page 294. so Hasan ọmọ Ali, Sayyidina Ali òun ló gba àdìsí náà wá kó Ànábì sọ pé ana sayyidu walad Adam wala fakhr, èmi ní ọ̀gá gbogbo ní ti ń jẹ́ ọmọ Ádámà tí ò sí fàárí mẹ́. náà nínú Sahih Muslim 2278 Abu Hurairah gba àdìsí kan wá, Ànábì ní ana sayyidu walad Adam yawm al-qiyamah, èmi ní ọ̀gá gbogbo tí ń jẹ́ ọmọ Ádámà bá di ọjọ́ gbé al-qiyamah. ìdáwà béèrè ni pé sọ́gà méjìlá ńlá al-qiyamah ni Ànábì ń jọ̀gá, Sayyidina Ali náà ń jọ̀gá fáwọn tani. so ìbéèrè nu
èyí tá a wí àsọ nítorí ẹnìkankan àsọ nítorí ẹ̀yàn wa nínú Islam ni lásìlẹ̀ à ń gbọ́ káàkiri pé àwọn ṣíà ogun tí wọ́n bá ń ṣe ni wọ́n máa lẹ́rìí 95% tí ṣíà ń ṣe kò lẹ́rìí ìwọ̀n tí wọ́n kí yàtọ̀ sí tànàbí sallallahu alaihi wasallam àwẹ̀ tí wọ́n gbà yàtọ̀ sí tànàbí sallallahu alaihi wasallam ìmúra wọn àkídà wọn gbogbo nǹkan. So pẹ̀lú ògbọ́n àmọ̀ sàlàyé díẹ̀díẹ̀ ọlọ́run àtàwọn àtẹ̀yìn ìjà sórí ayat al-qiyamah. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.